watawafahu ya Allah jẹ́ kí bàbá ó kú kọ́ máa lọ. Idha kanat al-wafatu khayran lahu tó bá ṣe pé kí bàbá ó kú ní ọyẹ wọn ó yẹ wọn bá yẹ àbí ọyẹ wọn. Wọ́n á máa gbé káàkiri bí àdúrà lè mọ́mù ló paṣọ. Bàbá wa SOUN tilẹ̀ Ògbómọ̀ṣọ́ odidi tí wọ́n wáyé wọn lọ wọn ò lọ láàbọ̀ èmi lèmi wẹ̀ fún wọn. Welcome to this channel. This is ALOYE TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Mo wá tún ṣe nǹkan kan síbẹ̀ mo fi sàmì pé bóyá tá a bá dé á bá pé wọ́n ti ṣe nǹkan míì sí àmì mo kọ́kọ́ wò ń gbà mo dé. Wa tanzi'ul mulka mimman tasha. Ẹ jẹ́ ń kọ́ wa bá a ṣe ń sàmì sókù tẹ́ fi mọ̀ bóyá wọ́n dára sí ó sì ṣòro ń sọ ń ta. Torí àwọn tí wọ́n bá dọ́gbọ́n sí ti káṣírí wọ́n lè túnjọ́ táwọn bá dọ́gbọ́n sí ìjọba àlú wọ́n bá kú òun lálọ́ wò. Tu'til mulka mimman tasha. Bàbá wa SOUN tilẹ̀ Ògbómọ̀ṣọ́ odidi tí wọ́n wáyé wọn lọ wọn ò lọ láàbọ̀ èmi lèmi wẹ̀ fún wọn. Wọ́n tún ìzúná níbòmí wọ́n fáwọn orí ẹlòmíì wọn ò fáwọn orí bàbá wa wọ́n gé èékánná ẹlòmíì wọn ò gé èékánná bàbá wa. Torí pé mo ń sọ eléyìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ èmi lèmi ni mo wà involved, not only involvement kì í ṣe participation èmi ni mo ṣe fúnra ara mi ní ìran ẹnì kankan. I did it myself. Níbo mi ìmáàmù mi ò jókòó níbi ẹ máa ṣe ó lè jókòó ń ta yóò ní ẹ ṣe àti ṣe tán rárá èmi kọ́ bẹ́ẹ̀ lómi náà bá kú bí n bá wà ń bèmí ní mójútó torí pé ntọ́lọ́wọ́ bí kálukú lálùkì àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni láti November 11 tí bàbá SOUN ti fi èmi jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ èmi nìkan lọ́lọ́run máa bi léèrè tí Islam rí ìbá mẹ́hẹ̀ tó bá dàlùkì àmọ́ ọlọ́ gbogbo ọdún tí n bá fi lò èmi nìkan lọ́lọ́run máa bi léèrè so torí bẹ́ẹ̀ mo take charge fully torí bẹ́ẹ̀ ló fà á ẹni pé ń bò mí bàbá kírun sókun lára tó wọ́n ní ẹ̀yin bàbá ìmáàmù ẹ̀rọ ìjókòó èmi ẹ̀ ṣe bàbá bọ̀bọ̀ ni mí. Ẹni tó rí bí irú mi this stage ẹni tó jẹ́ irú ọjọ́ orí mi yóò tí ìdílé mọ́mù rí. Ó dáa ṣé n wá jókòó kí n wá tọ́sẹ̀ báyìí ní kẹ́mi náà wá nọ́sẹ̀ pé mo ní bàbá irú bàbá kí bàbá wo lò. Báyìí bá ń pè mí bàbá ìgbà yẹn fi ń pọ́n mi lé ní gẹ́gẹ́ bí culture and tradition. Mo rò pé ti yé ń sè èmi fúnra mi mọ̀ pé ọ̀dọ́ ni mí. Mo rò pé clear. Now ìgbà kírun sí bàbá tán kí n lè ríran rí njẹ́ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ ẹ́ níṣó ẹ má ṣáájú mi gbé bàbá débẹ̀ o mo fẹ́ wo bínú sàárè ṣe rí bóyá ẹ ti tẹ́ nǹkan kan bẹ̀ ká tó débẹ̀. Mo wá débẹ̀ bàbá pàgọ́ yìí ẹ tọ́ tọ́ọ̀ṣì sí ká wọnú sàárè bàbá wa tọ́ tọ́ọ̀ṣì àwa jọ wò ẹ lọ gbọ́n wa ń gbà náà. Ẹ o bá a ṣe fílẹ̀ láàárọ̀ náà la bá ó tó òrì ẹ̀mẹ́ tátà ń wá wo sàárè bá a ṣe ń lọ là ń bọ̀ bóyá ẹ ti dọ́gbọ́n sí wọ́n lè ti pa bí ń bò mí wọ́n ti dífá ń bò mí wọ́n ti ṣe nǹkan mi ń bò mí wàláhì wọn ò ṣe ṣekúṣe bí sàárè bàbá wa. Torí bẹ́ẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí lè mẹ́sìlẹ̀ ha àdá fàlẹ́ àmàlẹ́ àmàlú ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ń jọba kàn yìí ẹ̀yin Ìbàdàn ẹ ṣe bẹ́ẹ̀ ń jọba kàn yìí ẹ̀yin Ọ̀ṣun ẹ ṣe bẹ́ẹ̀ ń jọba kàn yìí ẹ̀yin Èkìtì ẹ ṣe bẹ́ẹ̀ ń jọba kàn yìí ẹ̀yin Ifẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ń jọba kàn yìí bẹ́ẹ̀ bá ẹ̀yin Abẹ́òkúta ẹ ṣe bẹ́ẹ̀ ń jọba kàn yìí bẹ́ẹ̀ bá irú ẹ̀ ṣe ń jọba kàn yìí ẹ̀yin nu Ọlọ́run. Wá sí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ká tó dìde ṣe rí kò sí ẹni tí máa wà á pò láyé tí máa fẹ́ kò mbẹ̀ bẹ́ẹ̀ èyí tí mo lò yìí tó mọ̀ ń lọ
sọ pé yín máa ń wùyàn kéèyàn kú ń bẹ̀ ni nígbà tí bàbá wa Ládọjà parí alákọ̀ọ́kọ́ wọ́n tún sáré ẹlẹ́ẹ̀kejì kò ṣe wọ́n tún sáré ẹlẹ́ẹ̀kejì kò ṣe wọ́n tún sáré ẹlẹ́ẹ̀kejì kò ṣe eléyìí dẹ́n sáré 2023 yóò bọ̀ sí. ká sọ pé yín máa ń wùyàn ká sọ pé yín máa ń wùyàn kéèyàn kú ń bẹ̀ ni bàbá wa Christopher làwọn akálà nígbà wọ́n parí àkọ́kọ́ wọ́n tún gbìyànjú mi kèétí ṣe yóò ṣe ní 2023. ẹ máa wo ṣe rí ẹ máa wo gbogbo olóṣèlú pátá ẹnìkan èkó nìkan fún àwọn tó ṣe ṣe yìí èsì mọ́ kò ṣeé ṣe. bẹ́ẹ̀ náà ni ẹ wá wo àwọn ọba tó ṣe pé àwọn ń tí wọn ò tiẹ̀ wà tenured níjọ wọn bá ti jẹ́ wọn ó jẹ́ tí wọn èkú ni àwọn náà yìí fẹ́ kú ń bẹ̀. bàbá láǹfààní àti bàbá wa Ṣọ̀ún léèrè ń jẹ́ ta pé ìdẹ́ ṣe ètò ẹ̀wà máa lọ o. ẹni bá sọ bẹ́ẹ̀ wọ́n tó ń wò pé a ṣé ò sí. mo fi ìgbà wa bí njọ́ Jímọ̀ tá a wá ṣàdúrà làákàyè mo fi ṣàdúrà ilé ṣàdúrà yìí ò bá pọ̀ lárúbáwá mo fi ń ṣàdúrà. mo ní Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun gbogbo àwọn jẹ̀mọ́ ní àmì ọ̀dà ẹ̀kẹ́ súra mẹ́wàá tó gbẹ̀yìn náà Al-Qur'ani wọ́n bá kéèyàn tán gbà wọ́n kéde rẹ̀. mo wá ní Allahumma ahyihi in kanat al-hayatu khayran lahu. wa tawaffahu ya Allah idha kanat al-wafatu khayran lahu. bí n bá ṣe àdúrà ní Yorùbá wọ́n lè arrest mọ́. ṣùgbọ́n bá mo ṣe délẹ̀ mo ní ẹ sàmì gbogbo Ògbómọ̀ṣọ́ sàmì gbogbo àwọn bàbá bá rí àgbà àtàwọn ìlú wọ́n ṣe àmì mo ní ẹ̀yin mọ́gàjí ẹ sàmì gbogbo wọn sàmì gbogbo ìlú ẹ sàmì wọ́n sì sàmì ibi mo ti fẹ́ sọ̀tún àdúrà mo ní Allahumma ìwọ Ọlọ́run o torí pé èmi wọnú ilé lọ wo bàbá mo wọnú ilé lọ wò wọ́n níjọ́ tí mo rí wọn gbẹ̀yìn mo wá kí wọn wọ́n wá ní ìmáàmù nìkan ní ẹjọ́ wọlé o mo sì wọlé bí mo ṣe wá rí wọn ìyẹn ló inform àdúrà tí mo ṣe ń jọ Jímọ̀ mo ní wọn láwọn o àyíhì bàbá Ṣọ̀ún di ọmọ ọbẹ̀ láyé in kanatil hayatu khayran lahu tó bá ṣe pé kí bàbá máa bẹ láyé ni ó wúlò fún wọn tí ó bá ṣe wọn láǹfààní kan máa bẹ jẹ́ kí wọ́n máa bẹ. wa tawaffahu ya Allah jẹ́ kí bàbá ó kú kọ́ máa lọ. idha kanat al-wafatu khayran lahu tó bá ṣe pé kí bàbá ó kú ní ọyẹ wọn ó yẹ wọn báyìí àbí ọyẹ wọn. wọ́n á máa gbé káàkiri bí àdúrà lè mọ́mọ́ ló paṣọ. ẹ máa wọ nǹkan ṣe àdúrà tí mo ṣe ń jọ yẹn àdúrà tí mo ṣe ń jọ yẹn àdúrà tánàbí ní kéèyàn máa ṣe nìyẹn fún ẹni tó bá wà lórí àárẹ̀ àdúrà tánàbí júwe fún wa nìyẹn fún ẹni tó bá wà lórí àárẹ̀ bàbá wa Ṣọ̀ún wá ń bẹ lórí àárẹ̀ wọ́n ń bẹ ń bẹ àwa ṣerú àdúrà tánàbí ní ká ṣe Ọlọ́run wá gbàdúrà yẹn Ọlọ́run gbàdúrà ọgbà ó gbà bí ọgbà bàbá wa jáde láyé láì rí nira wọn àmọ́ lálàsí àmọ́ gbé wọn káàkiri ọwọ́ ọmọ dùn wọn kẹsẹ̀ máa ro wọn kọ́ wa kó gbogbo òlu sí wàhálà ká má ní fọkànbalẹ̀ Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún wa. Alhamdulillah. Torí bẹ́ẹ̀ bàbá ò sì sánkú kódà ká sọ pé bàbá ò fọmọ ẹlẹ̀ ká lè mi ní ìkan lọ mọ sí bàbá tilẹ̀ torí pé ọmọ bàbá sọ lè mi. Bàbá sọ fún mi himself he told himself you are my boy. Mo ní thank you sir. Lẹ́ẹ̀kejì wọ́n ní you are my son. Thank you sir. Ìjọ tá a ríra gbẹ̀yìn bó ṣe nira àti sọ̀rọ̀ tó wọ́n sọ the same thing. You are my son. Mo ní congratulations for having me as your son. Ẹ wá dúró ọmọ tí bàbá ti bí kí wọ́n tó bí èmi. Ẹ wo bí kálukú ṣe yàn tí wọ́n yanjú tí wọ́n lè pẹ́ yẹn lọ. Báwa lé mi nìkan náà tiẹ̀ wá lọ́mọ bàbá Ṣọ̀ún. Ẹ gbọ́ bàbá Aládọjà ṣé wọn ò bímọ rẹ̀? Àtẹ̀yìn náà Allahu Akbar. Ẹ wo nǹkan bàbá wa Aládọjà àti gbogbo àwọn bàbá àti bàbá wa Àlàó Akálà
bàbá wa Débùnmi wọ́n ní gbogbo àwọn pátá ọmọ bàbá Ṣọ̀ún ni wọ́n ṣùgbọ́n bí wọ́n ti ń jọmọ bàbá Ṣọ̀ún tó èmi làkọ́kọ́ olóríire. Èmi làkọ́kọ́ olóríire. Olóríire pé mílíọ̀nù méjìlá. Èmi làkọ́kọ́ olóríire. Ìwọ náà kílèmù ẹ̀. Ọlọ́run ló ní kí bàbá bí wọn rí apọ̀ tí bàbá bí. Àdé sọ́kú lẹ́yìn bàbá. Eléyìí tó last. Ṣé ẹ rí ìjókòó Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sílẹ̀? Kálukú àmọ́ dààmú báyìí. Kálukú àmọ́ dààmú. Ẹni tí ò ní débẹ̀ ní dààmú tí ọkọ̀ jù. Ẹ̀wẹ̀ mi já sí ń dìbò ọmọ Ògbómọ̀ṣọ́ wàhálà tèmi ò tó nǹkan. People were campaigning for me. Wọ́n lọ sí Facebook page mi, YouTube channel mi, wọ́n spread ẹ̀ káàkiri pé ọmọ ilé ayélujára ni, ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Àwọn èèyàn wá wo fídíò mi l'Ógbómọ̀ṣọ́ pé ẹ wò ó, he speak very good English. Wọ́n lọ gbé interview mi ní OGTV. Wọ́n gbé interview mi ní NTA. Wọ́n spread ẹ̀ káàkiri. See him speaking very good English. We want this personality as Imam of Ogbomosoland. People were campaigning for me. Look at him. He has very good qualification. He has NC. He has BA. He has MA. He's a PhD in view from the University of Ibadan. Àwọn èèyàn ni wọ́n sáré káàkiri nítorí tèmi. I was in my room in Ajagungbade relaxing. And àwọn èèyàn dẹ̀ ń pè ní continuously máa bọ̀ nlé. Wọ́n ní no, mo like Ajagungbade. Now, wọ́n wá encourage me. Ẹni tó fẹ́ encourage me. Ẹni tó fẹ́ force me. Ẹni tó fẹ́ motivate. Kálukú lo different method, style láti mú mi wálé. Mo wá délé. Àwọn èèyàn wá run helter skelter just because this personality must become the Grand Chief of Ogbomosoland. Ẹ wo àwọn tí ẹlòmíì ti kó wálé bí ọdún mẹ́jọ sẹ́yìn kó lè di lè mọ́mù. Torí bẹ́ẹ̀ ìwọ tó kó wálé nítorí kó lè jẹ Ṣọ̀ún tó ìwọ nù. Ẹni tí ó jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lè má sí nílé, ó lè má mọ̀ bí ó wà, má wà ọ̀rọ̀ rẹ lé mọ̀. Ọlọ́run ti mẹni tí ó débẹ̀. Yakhtarullahu man yasha. Ìbẹ́lẹ̀ ń wá òun ni wípé ẹni rẹ ni kọ́lọ̀ yàn fún wa. Ẹni tí ó dáa ju bàbá wa tó kù yìí lọ. Torí bàbá wa yìí dáa o. A ṣí èrè lẹ́ni tó bá sọ pé bàbá Ṣọ̀ún ọ̀dà. Bàbá wa dáa. Àwa bẹ lọ́run Ọlọ́run bá wa ṣekú sinmi fún wa. Allahumma ighfir lahu warhamhu wa'afihi wa'fu anhu wa wasi' madkhalahu wa akrim nuzulahu. اللهم باعد بينه وبين خطاياه كما باعدت بين المغرب. اللهم تجوز عن سيئاته. اللهم تجوز عن سيئاته. اللهم تجوز عن سيئاته برحمتك يا ارحم الراحمين. اللهم عبد له دارا خيرا من داره وزوجا خيرا من زوجه. اللهم ان كان محسنا فزد في حسناته وإن كان مسيئا فتجوز عن سيئاته. اللهم الحكم الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بلا حول ولا قوة إلا بالله العلي العظيم. Mo recognize ọ̀gá mi, Professor Ishaq Olóyèdé, JAMB Registrar. Ọ̀gá mi ni wọ́n. Ọ̀gá Professor Louis, Professor Oladosu ni wọ́n ní University Ìbàdàn. Professor Oladosu yìí àwọn ni wọ́n supervise BA mi, wọ́n supervise MA mi, àwọn náà náà supervise PhD mi lọ́wọ́. So ọ̀gá mi wá wà ń bí ọ̀gá mi làwọn náà. Tí n bá fẹ́ kí PhD yẹn pẹ́ àbí kí n kí wọn dáadáa. So mo kí yín dáadáa. So he is representing the Sultan of Sokoto here. So salamu alaikum. Ní parí yányá ìṣẹ́jú méjì péré ló kù. Ẹ dákun ẹ pariwo kábíyèsí tó rinlẹ̀ dáadáa. 97 years, 9 decades, about century.
sẹ́ni pé ó dùn ó pọ̀ ó sì pẹ́ kò rí bẹ́ẹ̀ ni láàrin ìṣẹ́jú méjì àdúrà fún bàbá kò sí pé àmọ́ sanwó kọ́gán the member of the House of Assembly gbogbo àtàbà fẹ́ ṣe bẹ́ẹ̀ you just go round and collect that is how it's supposed you get me right man that's how it's supposed to be wọ́n ní jọ́ mẹ́jọ ni àdúrà ìparí jọ́ mẹ́jọ làdúrà ìparí. The state government is highly represented here. Baba wa deputy governor, chief of staff, gbogbo ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló pé síbí. Baba Senator Ládọjà, wọ́n mú wa lódìdí 50,000 naira. Ṣùgbọ́n baba wa Kálá, àwọn náà ṣe bẹ́ẹ̀. Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta wọ́n gbọ́dọ̀ ju ọ̀gá wọn lọ. Baba wa Senator Adéṣeun. Baba wa Dòkun Ọdẹ́bùnmi Bọ́ǹfì. Àwọn náà ṣe déédéé àwọn ọ̀gá wọn. Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta gbogbo ẹ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ àníjú ìṣẹ́jú àbọ̀ lọ Professor Adépọ̀jù náà ṣe ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. Chief of Staff to the Executive Governor of Oyo State Senator Abdul Fattah Ọmọtáyọ̀ Buhari. Distinguished Senator for 50,000 naira. Malam AK 20,000 naira. Distinguished Senator Hamzat Ayọ̀adé Adéṣeun 50,000 naira. Deputy Governor for your state Engineer Abdulrauf local state government abi. Speaker Gojojo àwọn náà ti Chief of Staff Gojojo Ṣẹ́gun Ebenezer Ogunwuyi 50,000. Yóò dà fún ọ̀tọ̀ pariwo yẹn ò ní pariwo lè lé olórí. Deputy Governor 50,000 naira. Rábànà ló kú báyìí. Agbádìí ẹ̀ Dr. Balógun owó àgbàlagbà. Dr. Zakari Honorable Bímbọ́ Ọláwùmí Ọládèjì 20,000. Bàbá mi bẹ́rù bá ń ba ẹ̀yìn ẹ̀wí ẹ̀bùn ìbọn Balógun 20,000. Al-Khalifatul Mansour. Wọ́n ní bàbá lẹ́rù ọ̀pá bàbá Balógun bíi kí wọ́n lọ Sambisagọ́. Reverend Dr. Tayo Adeyeju Sabo Baptist Church. Thank you very much. Rabana. Samuel Assalatu. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جميع الناس لا ريب فيه ولا يخلف الميعاد. ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Pẹ̀lú ògùn ọlọ́run ọjọ́ mẹ́jọ insha Allah wọ́n ní náà ni àdúrà ọwọ́ yìí. Honorable Ṣẹ́jú Adédoyin ìpẹ́jíṣẹ́ tiwọn náà Táyọ̀ Lawal àwọn ọmọ ọba lóbìnrin àti lọ́kùnrin jọ́ mẹ́jọ ní Duawu ìparí. Táyọ̀ Lawal akínyìn. Ẹni tó bá gbàgbé kọ́kọ́rọ́ níbi tí àwọn bàbá ìmáàmù jókòó sí lórí àga lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ yẹn ni ó bá gbàgbé kọ́kọ́rọ́ rẹ̀. Ẹni ó bá gbàgbé kọ́kọ́rọ́. Nígbà wọn bá ti jẹ́ wọ́n jẹ́ kí wọ́n sí àwọn náà yìí fẹ́ kú fẹ́. Tá a bá láǹfààní àti bàbá wa tó ní òní jẹ ta pé iṣẹ́ ìdíje wọn bọ̀ lọ. Ẹni bá gbọ́dọ̀ tó kò fẹ́ àpò òní. Nígbà wa bí ní ọdún ọ̀dà wọn jàdúrà wọn á kàn ní ìjàdúrà ní ìjàdúrà lẹ́yìn. Ní ilé ìjàdúrà ní òkà pọ̀. Ẹni bá àwọn ọmọ bí ń jàdúrà. Ó ní ọlọ́run jẹ́ kẹ́mi àwọn ọmọ fún àwọn ọ̀dọ́ ní ara mi. Ọ̀dà ẹgbẹ́ fún àdúrà ló bẹ̀rẹ̀ náà nìkúrá ní wọ́n bá kí ni òkú àwọn kéde. Wọ́n ní Allahumma àhàyíìrì
إن كانت الحياة خيرا لهم وتوفاه يا الله إذا كانت الوفاة خيرا لهم بين بس أسامي ولعليه nígbà tí mo rí wọn gbẹ̀yìn mo wá sí wọn wọn wá ní ìmọ̀mọ̀ nìkan ní ẹjú wọn lẹ́nu oṣù wọlé tí mo jọ wá rí wọn ìyẹn náà ìfọ̀ọ̀mù àdúrà tí mo ṣe lọ́jọ́ náà wọ́n ní wọn láwọn àyíìdì bàbá sọ̀wé di ọmọ àfẹ láyé nǹkan àlẹ́sìn àyàtú káyìrẹ̀ lẹ́hùn tó bá jẹ pé kí bàbá máa fẹ láyé ní òwúrọ̀ tí ó bá ti wọ́n láǹfààní ká máa bẹ̀ lẹ́kùn wọn máa bẹ̀. wọ́n tẹ̀wọ́ fóònù ní àwọn ọ̀ yẹ kí bàbá ó ń gbọ́ náà lọ. ìgbà ká ẹ̀mẹ́tìrì wọ̀ fún àbọ̀ káyọ̀ náà tó bá ti pé kí bàbá ó ti ní ọyẹ wọn ó yọ ọ́ láyọ̀ àlọ́ ìlú wọn. wọ́n máa ń lọ àti ìdí àjọ ìrọ̀lẹ́